àfìgbà tí El-Rufai kó bá dókítà ẹ̀ po àmọ́ òun náà ò ní jáde ní detention o. àgbàlagbà tó lóun ò fẹsẹ̀ bọ́ ẹ̀rẹ̀ gbogbo ara ni yóò fi yí i. bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé bí pọ̀tọ̀pọ̀tọ̀ bá wà nílẹ̀ ibì kan tí àgbàlagbà bá fẹ́ bá ibẹ̀ kọjá tí ààyè kékeré wà tó lè rọra gbẹ́sẹ̀ gbà àmọ́ tó lóun ò gbabẹ̀ àfi kí wọ́n gbé igi kékeré sórí ẹrẹ̀fọ̀ náà kí òun kọjá. bó bá gun igi tí igi bá dá lágbede méjì ẹrẹ̀ tí àgbàlagbà bá yí ṣubú gbogbo ara kọ́ ni yóò fi yí ẹrẹ̀ ọ̀hún ń dán ni. kí òwe náà máa jẹ́ ti Nasiru El-Rufai ọkùnrin wọ́njọ́ tó kó ara ẹ̀ sínú ìyọnu. El-Rufai ti ṣe àwọn àṣìṣe kan nídìí òṣèlú ẹ̀ àmọ́ kàkà kó dọ̀bálẹ̀ kó ní mo túbá kátikàti ló ń tẹnu ẹ̀ jáde. bẹ́ẹ̀ ẹnu àìmẹ́nu ètè àìmẹ́tẹ̀ ní kú ọ̀ràn bá ẹ̀rẹ̀kẹ́ ẹ̀. ibi tí ẹnu sí ọkùnrin gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ náà dé nìyí o. kì í ṣe òun ni yóò kọ́kọ́ kówó jẹ àǹkó làwọn olóṣèlú Nàìjíríà ń fìyẹn ṣe tàbí pé bóyá òun ni yóò kọ́kọ́ sọ̀rọ̀ tí yóò bí ààrẹ nínú. mélòó làwọn tí wọ́n ti bú ìyá ààrẹ wa tí wọ́n fi bàbá ẹ̀ lé àmọ́ tó jẹ́ bí a ti ń wí yìí wọ́n ń gbádùn bí èèrà tó fi inú páálí ṣúgà ṣe bùgbé ni. ṣùgbọ́n àwọn dákẹ́ jẹ́ wọ́n sì fi ọwọ́ wọn síbi tó yẹ kí ọwọ́ gbé. àmọ́ ní ti El-Rufai ó tasẹ̀ àgẹ̀rẹ̀ ó gbé ẹbọ kọjá oríta ó dé fìlà kọjá ìpéǹpéjú níbẹ̀ ni àwọn ọ̀rẹ́ àtijọ́ sì ti gbá a mú ni wọ́n bá kó gbaga sí i ní tọwọ́ tẹsẹ̀ kàkà kó sì fọgbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ níṣẹ́ ló joyè àgbàlagbà tó lóun ò kẹsẹ̀ bẹ̀rẹ̀. ní báyìí ó ti fi gbogbo ara ẹ̀ yí o. ọ̀pọ̀lọ́ ní tí a bá sọ̀rọ̀ débi ìròkáfò ọ̀rọ̀ ó ṣe béèlì kò ṣe béèlì lórí pé ara mi ò yá ni ìyẹn ti kúrò lọ́rọ̀ El-Rufai báyìí torí dókítà tí ìbábá afọgbọ́n ṣe kinní ọ̀hún okùn àrékèrèkè tí wọ́n ta ti já. àwọn ICPC ti wọ́ dókítà El-Rufai ìyẹn Bello Abubakar lọ sílé ẹjọ́. bó bá sì jẹ̀bi nílé ẹjọ́ yìí àfàìmọ̀ ní kí gbogbo iṣẹ́ tó ti fi òwúrọ̀ ọjọ́ ẹ̀ ṣe nídìí iṣẹ́ ìṣègùn òyìnbó má di rúdurùdu mọ́ ọ lọ́wọ́. El-Rufai kó bá a po. ní ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ọjọ́ 17 oṣù keje yìí ni àwọn ICPC wọ́ ọkùnrin pòfẹ́sọ̀ oníṣègùn òyìnbó náà lọ sí ilé ẹjọ́ gíga nílùú Àbújá tí wọ́n ní ó purọ́ ó sì ṣe àṣemáṣe pẹ̀lú ipò tó wà. ó fẹ́ẹ́ fi èrúgbà bùkán ó fi iṣẹ́ tó ń ṣe purọ́ fún aṣojú ìjọba Nàìjíríà èyí tó túmọ̀ sí pé Nàìjíríà gan ló purọ́ fún àti pé irọ́ náà le débi pé ó lè ba oríṣiríṣi nǹkan jẹ́ títí lórí ètò ìdájọ́ ètò ìṣàkóso ìjọba àti fífẹsẹ̀ òdodo múlẹ̀ pẹ̀lú ìfọkàntán ètò ìlera orílẹ̀-èdè wa. gbogbo ohun tí wọ́n wé mọ́ ọkùnrin náà lẹ́sẹ̀ yìí bí ìgbà tí wọ́n sọ arọ sínú kòtò jíjìn ni. bí kì í bá ṣe yíyọ Ọlọ́run tí arọ kò bá rí ẹnìkan tí yóò fà á jáde yóò pẹ́ nínú kòtò náà bí nǹkan. ní tòdodo ọkùnrin náà fi iṣẹ́ ẹ̀ ṣe àrọ́ndárọ́ndà ni. ó fẹ́ ran ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ ìyẹn Nasiru El-Rufai. kò sí ohun tó burú nínú ìyẹn àmọ́ ọ̀nà tó gbé kinní náà gbà afọ́jú pàápàá mọ̀ pé kò dáa. bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n ń wá ọgbọ́n láti gba béèlì El-Rufai tí kò ṣeé ṣe tí wọ́n wá gbogbo ọ̀nà láti yọ ọ́ jáde ní detention tó wà tí àwọn adájọ́ tó jókòó lórí ẹjọ́ ẹ̀ ò jẹ́. pàápàá nígbà tí adájọ́ Joyce Abdulmalik ti fún un ní béèlì ní ọjọ́ 18 oṣù karùn-ún 2026 yìí àmọ́ tó jẹ́ béèlì tí ò ṣeé tẹ́rí sí ni. nígbà náà ni wọ́n pe oníṣègùn òyìnbó ẹ̀ yìí Bello Abubakar pé kó mọ bí yóò ti yọ El-Rufai jáde. ibi tí ọkùnrin náà sì ti lùgúdẹ nìyẹn. ohun tí ọkùnrin dókítà yìí ṣe ni pé ó lo ipò ẹ̀ láti gba ìwé àyẹ̀wò àìsàn lọ́sibítù jáde. ọsibítù ńlá sì lọ́sibítù náà National Hospital tí gbogbo àwọn alágbára máa ń lò nílùú Àbújá ni. ọkùnrin dókítà tí El-Rufai ń lò yìí náà ń ṣiṣẹ́ ní ọsibítù yìí ni o. láti 1999 ló sì ti ń ṣiṣẹ́ lọ́sibítù náà kó tó fẹ̀yìntì níbẹ̀. nígbà tó sì tún fẹ̀yìntì tán wọ́n tún fún un ní ààyè gẹ́gẹ́ bí dókítà agbaninímọ̀ràn akọ́ṣẹ́mọṣẹ́ láti ta ìyẹn tí wọ́n ń pè ní consultant. nítorí bẹ́ẹ̀ aláàlẹ́ gan ni Bello Abubakar ní National Hospital ní Àbújá. àǹfààní tó lò nìyí tó fi kọ̀wé pé òun ti yẹ El-Rufai wò ara ẹ̀ kò yá gan ni ó ní kánsà tí wọn kò bá sì tètè gbé e kúrò ní Nàìjíríà àfàìmọ̀ kó má kú lójijì.
bí òun ti kọ̀wé náà jáde nìyẹn ní ọjọ́ 10 oṣù kẹfà, ìyẹn ìwé ọsibítù pé ara oníbàárà òun kò yá gidigidi, tó sì jẹ́ pé lórí ìwé àkọlé National Hospital ló kọ̀wé náà lé lórí. Kò sì sí ẹni tó gbọ́dọ̀ rí kó má ṣiṣẹ́ lé e lórí. Ẹni tó bá rí ìwé bẹ́ẹ̀ tí kò ṣiṣẹ́ lórí ẹ̀ kíákíá wàhálà ni, pàápàá nítorí àkọlé tí dókítà Abubakar kọ. Ohun tó kọ sórí ìwé náà ni Medical Report and Expert Opinion for Urgent Medical Intervention. Èyí tó túmọ̀ sí pé ìwé àyẹ̀wò àìsàn àti àlàyé lẹ́nu akọ́ṣẹ́mọṣẹ́ fún ìbẹ̀rẹ̀ ìwòsàn kíákíá. Ta ni yóò rí irú ẹ̀ tí kò ní sáré sí? Kíá tiẹ̀ ní ọ̀kan nínú àwọn agbẹjọ́rò El-Rufai, Aliyu Bala, tilẹ̀ ti mú un gba ilé ẹjọ́ lọ pàápàá, tó sì ṣe àfidáfíjì láti fẹsẹ̀ múlẹ̀ pé ara El-Rufai kò yá kí adájọ́ Darius Hobo tí ẹjọ́ wà níwájú ẹ̀ gba béèlì ẹ̀ kíákíá. Àmọ́ ICPC àti àwọn agbẹjọ́rò wọn dàbí ẹni tó ti ta epo pupa rí, tó ta ẹ̀wà èrè rí, kó tó wá padà di ìyá alákàrà tó ń dín àkàrà tà kí lèèyàn yóò fi rú u lójú nínú okòwò kéńgbé. Wọ́n ní àwọn fura sí ìwé tí dókítà El-Rufai mú wá yìí. Wọ́n ní kí ilé ẹjọ́ jẹ́ kí àwọn yẹ̀ wò dáadáa. Ní adájọ́ Hobo bá ní kò burú kí wọ́n lọ yẹ ìwé náà wò, àmọ́ kí wọ́n gbé El-Rufai lọ fún àyẹ̀wò lọ́sibítù. Wọ́n gbé El-Rufai lọ sí ọsibítù, àmọ́ nígbà tí àwọn ọlọ́pàá ICPC kò sí níbẹ̀, ìpàdé àwọn olóṣèlú ni El-Rufai ń ṣe pẹ̀lú àwọn kan tí wọ́n ti pè tẹ́lẹ̀ pé kí wọ́n wá pàdé ẹ̀ níbẹ̀. Àwọn ọlọ́pàá ICPC tí wọ́n bá dé ọ̀hún bínú, pàápàá nígbà tí wọ́n rí dókítà tó ń sọ pé ara El-Rufai kò yá nínú fọ́tò tí wọ́n yà níbẹ̀, tí El-Rufai pàápàá sì wà pẹ̀lú wọn tó ń bu ẹ̀rín sẹ́nu. Nítorí ẹ̀ ni wọ́n ṣe kọ́kọ́ mú dókítà náà tí wọ́n sì tì í mọ́lé. Àmọ́ ìyẹn gan kọ́ ló kó wàhálà bá dókítà yìí. Ohun tó padà kó wàhálà bá ní ti àṣírí tó tú pé ìwé àyẹ̀wò ìwòsàn tó kọ pé láti National Hospital ló ti jáde, ìwé láti ọwọ́ ara ẹ̀ ní, kì í ṣe ọsibítù kankan. Lórí ọsibítù náà, dókítà àgbà Raji Mahmood ní kì í ṣe lọ́dọ̀ àwọn ní ìwé náà ti jáde, bó tiẹ̀ jẹ́ orúkọ National Hospital ló wà lórí ẹ̀. Ọkùnrin náà kọ̀wé sí ilé ẹjọ́ fúnra ẹ̀ nígbà táwọn ICPC béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni. Onílòótọ́ ni Bello Abubakar jẹ́ ọ̀kan nínú àwọn onírànwọ́ àwọn lọ́sibítù níbẹ̀, pàápàá ní ẹ̀ka àrùn jẹjẹrẹ, pé òun làwọn tiẹ̀ fi ṣe olórí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àrùn kánsà yìí nígbà kan. Àmọ́ lẹ́tà tó kọ fún El-Rufai yìí kì í ṣe láti ọ̀dọ̀ tàwọn tàbí ọsibítù tàwọn, ó kàn lo orúkọ àwọn láti fi gbé ayédèrú ìwé náà jáde ni. Dókítà àgbà yìí ní nígbà tí àwọn ICPC béèrè ọ̀rọ̀, àwọn wádìí pé níbo ni lẹ́tà ọ̀hún ti jáde. Àwọn sì rí i pé ní gbogbo ayé El-Rufai ẹ̀ẹ̀mejì ló dé ọsibítù náà rí. Bẹ́ẹ̀ nígbà tí àwọn ICPC ti mú un pamọ́ yìí náà ni pé ṣùgbọ́n lásìkò tí Abubakar kọ̀wé fún yìí, El-Rufai kò ṣe àyẹ̀wò kankan lọ́dọ̀ àwọn rárá. Kò sí orúkọ ẹ̀ níbi tí wọ́n ti ń sanwó àyẹ̀wò, kò sí orúkọ ẹ̀ nínú ìwé àwọn tí wọ́n wọlé fún àyẹ̀wò tàbí àwọn tí wọ́n tiẹ̀ dé ọsibítù náà rárá láti ṣàlàyé pé bóyá kinní kan ń ṣe àwọn. Èyí ni pé ìwé àìsàn tí wọ́n kọ fún El-Rufai àgbélẹ̀rọ lásán ni ìwé náà. Kì í ṣe pé wọ́n ṣe àyẹ̀wò kankan fún ọkùnrin náà. Bẹ́ẹ̀ ni kò dájú pé àrùn tí wọ́n tilẹ̀ ń kì mọ́ lára yìí ń ṣe é. Ó jọ pé wọ́n ṣe ohun tí wọ́n ṣe náà kó lè ríbi jáde kúrò ní detention ni. Bóyá bó bá ṣe pé nígbà tí adájọ́ Hobo pàṣẹ pé kí wọ́n gbé El-Rufai lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú, bóyá bó bá ṣe pé kò lọ síbẹ̀ láti máa bá àwọn olóṣèlú ọmọlẹ́yìn ẹ̀ ṣèpàdé, tí ọ̀kan nínú wọn sì lọ gbé fọ́tò ìpàdé wọn sí orí ayélujára pé àwọn ṣẹ̀ṣẹ̀ kúrò níbi ìpàdé kan pẹ̀lú aṣáájú àwọn Nasiru El-Rufai ni, bóyá ọ̀rọ̀ náà kò ní búrẹ́kẹ́ tó báyìí. Àmọ́ ìbínú ọ̀rọ̀ yìí ló jẹ́ kí wọ́n túbọ̀ tẹpẹlẹ mọ́ ìwádìí lórí ìwé ọsibítù tí wọ́n mú wá lórúkọ El-Rufai lákọ̀ọ́kọ́, kó tó wá di pé wọ́n padà rí i pé ayédèrú ni. Ohun tó sì fà á tí ọ̀rọ̀ náà fi dùn àwọn ICPC yìí nìyẹn, torí wọ́n ní tí kì í bá ṣe àtúnyẹ̀wò tí àwọn ṣe lórí ọ̀rọ̀ yìí ni bí ilé ẹjọ́ ìbá ṣe pàṣẹ béèlì fún El-Rufai nìyí, tí àwọn èèyàn náà yóò sì ní àwọn ń sáré gbé e lọ sí ilẹ̀ òkèèrè fún ìtọ́jú. Bí wọ́n bá sì ti gbé lọ bẹ́ẹ̀ kò ní padà wá mọ́. Bẹ́ẹ̀ ni wọn yóò bá ẹjọ́ gbogbo tí àwọn ti tò kalẹ̀ jẹ́ pátápátá, tí ẹlẹ́ṣẹ̀ yóò sì lọ láì jìyà, tí El-Rufai yóò sì wà níbì kan tí yóò máa gbé ìtajù kò sínú ilé kárakára. Ohun tí wọ́n ṣe gbé dókítà Bello Abubakar lọ sílé ẹjọ́ nìyí.
wọ́n ní kó wá ṣàlàyé ohun tó ń pa pàárí lọ́bẹ̀ tó fi waro ọwọ́ gẹ́ngẹ́, ìdí tó sì fi ṣe ohun tó ṣe náà kó wá sọ fún gbogbo ayé, torí ó kàn fẹ́ dorí ìjọba Nàìjíríà kọ inú igbó lásán ni. Lóòótọ́ dókítà náà ní oníbàárà òun ní El-Rufai o, ohun tí òun sì ṣe fún ni láti jẹ́ kó tètè lọ gba ìwòsàn nítorí òun ti yẹ̀ ẹ́ wò fúnra òun. Síbẹ̀ ọ̀rọ̀ náà kò tà létí àwọn èèyàn ní ọsibítù ìjọba àpapọ̀ yìí. Wọ́n ní tó bá mọ̀ pé òun ti yẹ̀ ẹ́ wò, orúkọ ara ẹ̀ ní ìbá dáa, ìbá má ti sọ pé láti National Hospital lòun ti kọ̀wé náà, tí yóò sì fi orúkọ ọsibítù tí kò mọ kinní kan nípa ẹ̀ sí. Ọ̀rọ̀ náà ti dé ilé ẹjọ́ báyìí ṣá o, ìlú ẹjọ́ tí wọn yóò sì dá fún Bello Abubakar lẹ́nìkan kò mọ̀. Àmọ́ ohun tí ojú òkú bá rí ní sàárè, ikú ló mú un bá ẹjọ́ yòówù tí wọ́n bá dá fún Abubakar yóò mọ̀ pé láti ọ̀dọ̀ ọ̀rẹ́ òun Nasiru El-Rufai ní kinní ọ̀hún ti bá òun. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Nasiru El-Rufai tó wà ní detention yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ ohun tó tún ṣẹlẹ̀ sí dókítà ẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.